oríire tó ti wọlé tọ̀ gbajúgbajà ọkùnrin olórin fújì ní Alhaji Wasiu Ayinde Marshal ẹni tó pè yàn mọ̀ sí K1 pẹ̀lú bí wọ́n ṣe fi àmì ẹ̀yẹ ọ̀mọ̀wé ìyẹn àmì ẹ̀yẹ ìmọ̀rírì ọ̀mọ̀wé honorary doctorate degree tó fi dá lọ́lá ní orílẹ̀-èdè ilẹ̀ United Kingdom ìyẹn nílẹ̀ òyìnbó lọ́hùn-ún. Tẹlifíṣàn Yorùbá gbọ́ pé bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí wọn yóò fi irú oyè ọ̀mọ̀wé dá Wasiu Ayinde lọ́lá, ṣùgbọ́n tí wọ́n tún ti fi irú oyè náà dá lọ́lá lẹ́ẹ̀kejì ní ìlú United Kingdom, tó sì jẹ́ wípé níṣe nínú ọkùnrin náà dùn báyìí, tó sì jẹ́ pé ó ń sọ fáwọn èèyàn pé bí wọ́n bá fẹ́ pè òun báyìí kí wọ́n máa fi ọ̀mọ̀wé kí wọ́n máa fi kún ẹ̀yìn orúkọ òun ni. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń fi ọ̀rọ̀ síta láti kí Wasiu Ayinde kú oríire, bẹ́ẹ̀ làwọn èèyàn ń jẹ́ kó di mọ̀ pé láti àsìkò yìí lọ ká máa fi dókítọ̀ ká máa fi kún orúkọ ọkùnrin náà lẹ́yìn kí wọ́n tó.